bá a bá fẹ́ bá a bá kọ̀ àṣeyọrí àti oríire ń bẹ lára tí ń tú ìgbéyàwó ká. Àwọn kan tá a tún gbọ́ nísìn tá a ní tán ní a tún ti túká lẹ́ni téèyàn ò tiẹ̀ lè rorú ẹ̀ sí ever nítorí iṣẹ́ tí ń ṣe. But tẹ́ bá kíyèsí gbogbo àwọn obìnrin ẹ rí wípé they are all successful women. Osinachi of blessed memory, she's also a successful woman, or she was a successful woman. Àwọn ọkùnrin nílò láti kọ́ ẹ̀kọ́, learn how to relate with a woman that is successful. Success is unisex. Wọn kì í genderize oríire. And the more we grow, the more we put effort, the more we work, the more God will bless whatever we do. Yes, Bible says there is no female, there is no male, there is no Jew nor Gentiles, there is no circumcised nor uncircumcised, there is no slave nor free, for ye are one in Christ Jesus. Ọlọ́run relate pẹ̀lú wa individually ni, kò dẹ̀ sí Ọlọ́run ò kì í ṣe gender discrimination. Téèyàn bá ti pay dues ẹ̀ láti fi ṣoríire, ó máa ṣoríire ni. O ò lè jí láàárọ̀ kó sọ wípé o ò fẹ́ ráwọn tán jù ẹ lọ àfi àwọn tó jù lọ, kò possible. And you cannot resist success to men alone. Whether we like it or not, women will continue to be successful. As much or as long as everyone is pressing on in life, everyone is struggling every day, success will hit anybody at any time, irrespective of their gender. Mo lórí ọ̀fẹ́ àti mo kàn scroll ní street of TikTok. Mo wá ráwọn kan tó ń ṣe discussion, mo wá listen díẹ̀. Náà wá ní àwọn obìnrin tán bá ti make ẹ̀ pé ọlá pé late marriages ń ṣẹlẹ̀ táwọn obìnrin ti wà successful kan tó marry òun ló ń fa wàhálà. That is not what is fa wàhálà. Ṣé ọmọ tí ò tí ì parí ilé ìwé tí ò níṣẹ́ lọ́wọ́ ṣáàtàrí ẹ̀ pé kó mọ́ lọ ilé ọkọ ni? We have to solve the problem from the root, and the root of it is ọkàn wa àtọkùnrin àtobìnrin. A gbọ́dọ̀ mọ̀ pé ojoojúmọ́ láàmú ráwọn tó jù wá lọ, ojoojúmọ́ láwọn ràn tá a jù lọ, ojoojúmọ́ láàmú ràn tá a jọ wà ní the same level, irrespective of their gender. Ṣùgbọ́n nípa àtọkùnrin bá ti wà tó ti feel pé èmi lọkùnrin náà, èmi ló yẹ kí n ṣoríire jù náà, that man is a narcissist. Narcissist nìyẹn. Àwọn narcissist náà máa ń fẹ́ subjugate obìnrin. Wọ́n ń fẹ́ kóbìnrin ó ṣàṣeyọrí, wọ́n ń fẹ́ kóbìnrin ó ṣoríire. Ìwọ̀nba oríire tóbìnrin bá gbé kúrò nílé ìbá rẹ̀ wálé wọ́n rí pé àwọn tẹ̀ wọ́n rì. Mò ń sọ fún yín. So as long as tí bóyá conference lè máa ṣe fáwọn ọkùnrin ni o, bóyá àwọn pastor yẹn náà máa wá kún ṣe ọwọ́ wọn ni o, láti máa ṣe gbogbo women conference tẹ́ ń ṣe yẹn, we have had enough. Ẹ máa ṣe men conference náà kẹ́jẹ́ kó máa yé wọn pé your wife God can make a life such that your wife can be successful more than you. Yes, gbogbo ẹ̀sùn tẹ́ fi máa ń kan àwọn obìnrin olóríire yẹn, wọ́n gbéra ga, wọ́n gbéra ṣánlẹ̀, irọ́ lẹ máa ń pa mọ́pọ̀lọpọ̀ wọn. Their success is a threat to you because ẹ ti ń feel inferior already, ẹ ti ní low self-esteem already, and all these things cannot work because success is part of nature. Tí Ọlọ́run dá, nobody can stop it. So nígbà tá a lè stop pé kẹ́nìkan mọ̀ ṣoríire yẹn, then how do we now handle it? Toríire yẹn bá dé, o ní learn how to relate with successful women. Learn how to support whatever they do. Learn how to be a positive, instrument to the growth of their success. Ṣùgbọ́n kò fi òpó máa hide síbì kan torí pọ́bìnrin kan ti fẹ́, kò dẹ̀ gbọ́dọ̀ ṣàṣeyọrí, kò dẹ̀ gbọ́dọ̀ ṣoríire, kò dẹ̀ mọ́ wá subjugate ẹ̀, kò mọ́ nílára yẹn. It is not going to work. Awulẹ̀ ń wí ni gbígbéyàwó bá túká ọkùnrin náà ń jìyà rẹ̀. Òun ló fà táyé ọkùnrin mi ò fi balance dèní. Òun ló fà tí àwọn ọkùnrin mi fi di narcissist dèní tí ò sóbìnrin kankan tó lè dúró nílé wọn. Ẹni tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí ìṣe bá gbọ́ pa àǹtí ní the second woman tó máa fẹ́. We are not apportioning blame, but we are saying this as a general thing wípé obìnrin, àwọn successful obìnrin, àwọn obìnrin tọ́lọ́run kẹ́tàn ṣoríire ní society. Ẹ̀hàn lè tán. Successful woman can never finish on it. Ìwọ ọkùnrin ni kó wá bó ṣe máa train heart ẹ, bí wọ́n náà ṣe máa aspire to be great in life, bí wọ́n náà ṣe máa make ẹ, bó ṣe máa accept the fact that success is not unisex. And now today, bá dẹ̀ ti feel pé ayé ẹ wà myopic such that you cannot cope with a woman that God has blessed. Lọ fẹ́ àwọn tí wọ́n wà okay, tí wọ́n níṣẹ́, tí wọ́n aspire to be great in life, tó ṣe pé gbogbo ìgbésí ayé wọn kí wọ́n sùn, kí wọ́n jí, kí wọ́n dóko, kí wọ́n bímọ, kí wọ́n wá ń jẹ, ìní wọ́n wà fún. But when you marry a woman of substance, you should be ready to know that you will help that woman to be more successful. Àwọn obìnrin tó wà successful, àwọn náà humble jù. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. If you want to learn humility, go to all those successful women. Wọ́n humble tán. Ìtọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe nínú ilé.
ẹlòmíì tí ò tí ní nǹkan kan ò lè ṣe àwọn tí wọ́n máa ń gbéra gangan làwọn tán ní nǹkan kan àwọn obìnrin tó máa ń kápá kanga those are the ones that they no get anything torí wọ́n máa ń bìlífù pé pride yẹn ni ló lè mú káwọn èèyàn ó pa wọn lé wọ́n wàá kó gàrú àwọn obìnrin tó ṣoríire àwọn náà humble jù fún ọkùnrin go and do your research bẹ́ẹ̀ mí pé àwọn ọkùnrin yẹn they are manipulative wọ́n máa lo manipulation láti lè mọ fi ẹ̀sùn burúkú kan àwọn obìnrin yẹn ó lè ló ń ṣe zìnà ó lè ní gbogbo àwọn èèyàn tó bá jẹ́ career woman ó lè ní gbogbo àwọn tán jọ ń ṣiṣẹ́ gbogbo wọn ló ń bá sùn tó bá jẹ́ politician ni ó lè ní gbogbo àwọn olóṣèlú náà jọ ń bá sùn tó bá jẹ́ inú ministry ló ti ministry ó lè ní gbogbo àwọn tán jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo wọn ló ń fẹ́ ó lè ló gbéraga ó gbéra janlẹ̀ ìrọ́lẹ̀ yẹn ọkùnrin máa ń pa ìrọ́lẹ̀ máa ń pa pétébìnrin bá ti ń ṣe ríre kèrè yọmọ even define what you mean by respect ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ ní respect fóbìnrin náà Bible says submit yourself to one another kó tó kan next verse tó ti ní submit to the woman should submit the man should love but the very first verse ní verse 21 yẹn ló kọ́kọ́ sọ pé submit yourself one to another ẹ̀yin náà ẹ kọ́kọ́ gbà fúnra yín náà ńgbẹ́ bá gbà fúnra yín then the next one will follow ọkùnrin mi gbogbo ntọ́mọ̀ nínú bíbélì kò ju woman must submit lọ mo join conversation kan online lánàá I was now asking a brother pé apart from women must submit give me another verse in the scripture the whole scripture put together yanyan give me another verse that you know you could not quote any other thing in the scripture apart from women must submit so all these things àwọn ọkùnrin náà ń fa eléyìí ní aspect pé kí obìnrin because go and look at gbogbo àwọn obìnrin tán ní issue yìí they are successful women ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin bíi kóbìnrin máa rùn pa kóbìnrin máa wà kísà kó máa rùn kó máa rówó wẹ̀ kó máa rówó fọṣọ kó máa rówó raṣọ kó máa wà òkè kó sàwà lábẹ́ wọn kó máa rùn pa tó bá ṣe nǹkan oṣù kó máa rí aṣọ fọ̀ kó máa rí owó rọṣẹ fọ pátá rẹ̀ ń làwọn ọkùnrin míì máa ń fẹ́ fún àwọn obìnrin and as long as we didn't train men to be able to relate with successful women, to be able to be, to have a positive impact nínú oríire tóbìnrin máa ṣe, divorce wo ó máa roll lọ ni o. Tó bá ń gbọ́ kó máa roll, ó máa roll lọ ni. Because kò sí ẹni náà t'Ọlọ́run dá tí ó choose the poverty above anything in this life. Ọlọ́run má jẹ́ á poor, Ọlọ́run má ṣe wá láláìní. Nínú ẹbí gan tó bá ní wọ́n á fọwọ́ rọ́ ẹ sẹ́yìn láwùjọ anywhere. So ìwọ́n tó láwọn arúgbó tó fẹ́ tọ́jú o ní impact tí wọ́n náà fẹ́ ṣe in life. So ta ló wá fẹ́ choose pé kéèyàn kan subjugate òun àbò fún pé kóun ṣoríire. Every sane woman ló máa wò pé let me go and get successful first. Probably bóyá òun aréyàn mí nínú ìrìn àjò ọjọ́ iwájú tí ò ní dáhùn láàmú bí eléyìí. Ẹ ní fẹ́ káwọn obìnrin ṣoríire, ẹ ní fẹ́ ká ṣàṣeyọrí. Obìnrin míì báyìí tó bá sọ fún yín pé òun kàwé, ẹ ní belief. Ọkọ yẹn ti sọ di àkísà. Ó ti sọ di inú ilẹ̀, ó ti dán rag nínú ilé ọkùnrin yẹn. Ẹlòmíì tó gbé gbá aṣẹ́ gidi wọlé yín, ẹ ti sọ gbá yẹn, ẹ ti sọ dìdàkudà mọ́ lọ́wọ́. And what you don't know is that bẹ́ẹ̀ bá sọ obìnrin dolórí burúkú, ẹ̀yin gan ò lè gbádùn nínú irú ilé pẹ̀lú irú obìnrin wọn. It doesn't change you. Kò ní kó torí ẹ̀ nífẹ̀ẹ́ yín. And he didn't respect me, he didn't respect me. Give us the definition of respect. Because if you don't give the woman the definition of respect, the woman might just do everything and she thinks she's respecting you. The same person tóbìnrin á sọ fún pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí tí ó sì máa carry her along. Bẹ́ẹ̀ nínú inside out of her àti ọkùnrin yẹn owú kíkorò ń bẹ níbẹ̀. So báwo ni irú obìnrin wo ló fẹ́ survive lábẹ́ irú ọkùnrin yẹn tó nǹkan ti ní myopic view tó ti ní poverty view, and poverty starts from the mind. Tó bá ti poor in your thought, tó poor in your thinking, èrò inú ẹ̀yẹ náà ló máa fi sí ìṣe. That's why when you see a successful woman wàá feel pé zina ló ṣe, because àwọn obìnrin tí wọ́n ti bá pàdé in life probably bóyá bí tó ti wá àwọn obìnrin ibẹ̀ wọ́n ìṣoríire. So when you see the olóríire ones, you will start asking because o ti feel pé kò possible kóbìnrin ṣoríire lọ́fẹ̀ẹ́. Are you understanding? So as much as tá bá look into this area, tá ti feel pé every successful obìnrin cannot make a good wife, then the first will keep rolling, because nobody will sacrifice our own success in life for anything. Yes, Ọlọ́run mọ́ ṣèyàn láláìní kán ní ẹ mọ́ bọ ẹ wá dáwó ẹgbẹ́ o ò rí nǹkan kan múlẹ̀, ẹ mọ́ bọ ẹ wá dáwó ẹbí o, ẹ mọ́ bọ ẹ wá dáwó àdúgbò o ò rí nǹkan kan múlẹ̀. It is a shame. So every woman náà ló máa fẹ́ stand up for herself to work, to be successful, to make it in life. So every woman will choose her success above any man who want to frustrate success out of her.
So it is not all about the fact that obìnrin this particular one, this cause of this one, oriire ni. Kò dẹ̀ sóbìnrin kankan tó máa sacrifice success rẹ̀ fún ọkùnrin, because at the long run kò lè pay obìnrin yẹn. Ọkùnrin ó lè decide to take another wife later, which everybody knows. But here is your own. Tó máa gbájúmọ́ kó wá give up iṣẹ́, give up career ẹ, give up success ẹ, gbogbo àwọn tí wọ́n dààmú lé ọ lórí, àwọn òbí rẹ tán train ẹ, fortify effort wọn all in the altar pé o lọ lọ́kọ. Báwo ló ṣe fẹ́ sanjọ́ fáwọn òbí? So kò sóbìnrin kankan tó máa choose yẹn above wípé kóun nípa rere láyé. So a máa fi yín lẹ̀ náà ni. Tẹ́ bá feel pé bóyá oore ọ̀fẹ́ t'Ọlọ́run fọ́kùnrin kò fóbìnrin, tó bá fẹ́ mi náà the same ìwà yẹn náà ló máa repeat sí mi tó bá fẹ́ yẹn. And it will continue like that. Kò sóbìnrin kankan tó máa sacrifice career ẹ̀ àbí success ẹ̀ fún ọkùnrin, because ọkùnrin can decide to take another wife at any time and you can't stop him. So ìwọ ló máa strike balance. Tó bá ti feel pé you don't have the capacity to cope with a successful woman, go and marry the unsuccessful ones. Tó bá ti rí pé obìnrin eléyìí ó ní vision, ó ní prospect, and she has a good vision, then don't go for her. Tóbìnrin ò bá níṣẹ́, any liability ni, any let your daddy come ni, ó dìgbà àtọ́kọ ẹ̀ bá dé kó tó ná ṣíṣì ná tọ́rọ́. Ẹ̀ tó ń rá wọn tán tó wà successful, ẹ̀ tó jẹ́ kán rí mú mi, ẹ̀ jẹ́ kán fẹ́ dọ̀ lórí òróòro nínú ilé yín. Ẹ̀ mọ̀ frustrate ìgbésí ayé wọn, ẹ̀ mọ̀ ni wọ́n lára, ẹ̀ ní jẹ́ kán ṣoríire. Ìkan ló nígbà tó ń round up MSc òun tó ń lọ ṣe convocation, dè níyì ọkọ òun ò kí n congratulation, Meleke lo masters, àwọn tó wá ń ṣe PhD ńkọ́, àwọn tó ní multiple masters, multiple PhDs ńkọ́. So ó ti mọ̀ pé owó kíkorò ìlara òun ló ń ṣerú ọkùnrin yẹn. Unfortunately for you, kò sóbìnrin tó máa dúró sábẹ́ yín àfobìnrin tó wọ́n bá ti ṣépè fún pé kò ní soríire láyé, tí ò láwọn arúgbó tó fẹ́ tọ́jú, tí ò láwọn tán ti dá sí tó náà fẹ́ sanjọ́ fún. Yes, so ẹ̀yin pastor àbẹ́yin mentor, ẹ wá kúnṣẹ́ ọwọ́ yín, ẹ train àwọn ọkùnrin bọ́n ṣe ń handle successful woman. O lè jí láàárọ̀ kó mọ́ sọ fẹ́yàn kan pé ṣó ya wèrè ni, ó náà sọ fún ẹ pé ìwọ náà ya wèrè, a ní kó repeat ẹ̀ kó lè show ẹ madness. You cannot wake up kó jí kó mọ́ ṣépè fóbìnrin kó mọ́ róbìnrin sílé. A woman that is already successful kó tó fẹ́, a full grown adult ni, ọmọ téèyàn bínú gan ṣéyàn lè mọ pèdé negative sọmọ wípé sọ́tọ̀ ọmọ ya wèrè ni. So bó ṣe máa rí nìyẹn, má máa feel pé bóyá ẹ wà okay, pé bóyá nítorí nǹkan ti tú káhun kò affect yín, ó affect ẹ̀yin náà lẹ́yìn ọkùnrin, ó affect yín. Oríire àwọn obìnrin yẹn ló dẹ̀ níyín lára. And whether you like it or not, women will keep on successful, they will keep on succeeding in life. Tẹ́ bá feel pé fẹ́ obìnrin olóríire, obìnrin pọ̀ àìmọye àwọn tó ń gba bára títì, you can fẹ́ those ones, put them sórí gunlé. Ẹ fẹ́ a very successful clean woman, very intelligent, ẹ gbé wọn sórí gun, ẹ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn. Àwọn obìnrin tó ń bù jù láyé yìí, àwọn obìnrin tó ń soríire, tó ń successful ni. Go and do your research. Àwọn náà ń bù fọkùnrin jù láyé. Ẹ wàá máa fẹ̀sùn òdì kàn wọ́n pé wọ́n ti gbéraga, ṣé ìwọ ọkùnrin, ṣé ìwọ ò gbéraga? Ìwọ gan tó jọkùnrin tó lẹ́nìkan gbéraga, ṣé ìwọ ò gbéraga? Ṣé ò gbéraga sóbìnrin yẹn, ṣé ìwọ ò gbéraga sí? Àbí ìwọ mọ̀ wípé ní gbogbo ayẹyàn lọ́lọ́run fún ní instruction pé ká kọ́kọ́ gbà fúnra wa, we should submit one to another, submit yourself to one another. Ntọ́lọ́run kọ́kọ́ sọ tí verse yẹn kọ́kọ́ sọ nìyẹn kó tó kan the next verse yẹn. So ohun tó ṣẹlẹ̀ nìyẹn, gbogbo àwọn eléyìí náà tó lanu gbàgàdà tó ní àǹtí lágbájá, ẹ̀yin lẹ mọ́ interview àwọn èèyàn, àṣekínní kan, àṣegbàṣàwò, òun gan ti ń ṣàṣe. Ó dobìnrin kélòó tó ti lọ nínú ilé tiẹ̀, ó dobìnrin mélòó tó ti kọ òun gangan lẹ́ẹ̀lẹ́. Àwọn onísọkúsọ aláyọnusọ kì í ṣẹjọ́ àwọn obìnrin yẹn ní aspect yìí o. Mo dúró tán ti àwọn obìnrin torí wípé ní eléyìí àwọn obìnrin olóríire, àwọn ọkùnrin wọn ìfẹ́ràn wọn. Obìnrin olóòórùn tí ò lówó pátá, tí ò lówó kọ́mú ń làwọn ọkùnrin máa ń fẹ́, and kò possible will be successful lójú ẹ̀mí yín báyìí láti máa ṣoríire. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn wọ́n máa kángára kúrò nílé ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, kò sí tí ó ṣẹlẹ̀. Ọkùnrin tí ò lẹ́kọ̀ọ́ láti lé pé obìnrin yàtọ̀ fún pé successful woman gan, a female gender has to be loved, respected, protected and so on. Tó ti wá feel pé àìlẹ́kọ̀ọ́ ẹ̀yẹn ló fẹ́ fi mọ́ relate pẹ̀lú obìnrin, ó máa bóbìnrin, ó mọ̀ rán obìnrin sílé, ẹlòmíì àjí á máa ṣépè fóbìnrin, á tún yá tún ní ó mọ̀ gbóbò wá. Who does that? So ẹ yé hìpù gbogbo ẹ̀ lórí àwọn obìnrin, especially the successful ones.
kò sí ìgbéraga kankan fún wọn. Àwọn ọkùnrin yẹn náà ní low self esteem, náà ní inferiority complex, some of them are narcissists. Wọ́n ń fẹ́ róbìnrin olóríire sójú, olórí burúkú lọkùnrin míì. Tóbìnrin bá ṣoríire lábẹ́ òrùlé rẹ̀, yóò mọ purọ́ mọ́, yóò mọ fẹ̀sùn kan, yóò ní zina ló ń ṣe. Ẹ lọ train àwọn ọmọkùnrin yín bọ́n ṣe ń handle successful woman, bọ́n ṣe ń encourage obìnrin láti ṣoríire lábẹ́ òrùlé wọn. If not, ó máa róòlù lọ ni. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ ẹ̀yin ọkùnrin náà jìyà nù divorce. Jìyà nù ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ yín ò ní rọ́mọ yín, ẹ̀ ní rọ́mọ bu yẹpẹ̀ sí lójú ńgbẹ́ bá dijú tẹ̀lé làmọ́. Bó ti jẹ́ nìyẹn, ẹni obìnrin tó bá jẹ́ successful obìnrin tókùnrin bá ti ń frustrate ayé ẹ̀ tí ò bá lè kúrò lábẹ́ obìnrin góńgó gbádùn. That woman will end up like Osinachi. Ó máa lọ sí 6 feet bí Osinachi ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin bọ́n ṣe mọ́ ṣe nu. Wọn ì fẹ́ róbìnrin olóríire sójú. Àfi kí wọ́n tẹ̀ wọ́n rí, kí wọ́n purọ́ mọ́ wọn gbogbo ntẹ́ni ẹlẹ́ni ò ṣe, kí wọ́n mọ spread lies káàkiri against obìnrin. Bá rí kọ́mẹ́ǹtì òfò kan lábẹ́ fídíò yìí, máa ṣá ẹni sí blocking ni. Ẹ lọ yíwà padà. Ẹ lọ mọ̀ wípé success tó bá ti ń dunnú pé nìkan ṣoríire nínú ilé ẹ, success yẹn máa jókòó ni. Ó máa sit down, ó máa wá báwọ̀ náà. But in a situation tó jẹ́ pé owó kí ìyàwó ẹ mọ́ ṣoríire ni ló ń sá kiri, ìwọ́gùn ò lè ṣoríire because 19 tí bá ti ń bó kan sọ̀tà àti di 20 yóò nira. So nǹkan tó ṣẹlẹ̀ sáwọn celebrity yẹn nìyẹn, kì í ṣe wípé bóyá àwọn fẹ́ dúró. Àwọn náà fẹ́ máa ń dúró jù, àwọn náà máa ń pọ́nkùnrin léjù. Yes, torí wọ́n ti mọ̀ wípé ní báwọn ṣe jẹ́ career person táwọn wà successful yìí o, majority àwọn ọkùnrin wọn ń fẹ́ràn successful woman. And the woman will be doing everything to make it work. Ẹ̀yin náà lè máa frustrate ìgbésí ayé wọn.